ẹ̀sìn àjòjì ní Islam fi bẹ̀rẹ̀ yóò sì padà sájòjì rẹ̀ sí ọ̀tí wá ṣẹlẹ̀ báyìí ṣé ẹ fẹ́ sọ pé ọ̀sọ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni èyí fọlọ́n sọ ni tó ń bá mi sọ̀rọ̀ last week ní tiẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ nísìn àgùnmọ̀ alẹ́kọ́ àgùnmọ̀ àtọ̀sí nǹkan kan ní táàkì lábùjá o ọwọ́ kóòdì la Àbújá ó ṣe bí olù rẹ kọ́ máa tàgùn bóyá ọjọ́ ta ọlọ́ọ̀gbọ́n lórí ní Àbújá ọgbọ́n lọ́sẹ̀ gbọ́n gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà ìgbó gbọ́ everywhere ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà jẹ ń bọ́ wá láfojú sí àwa Islam ní ìṣẹ̀ àlè ìkọjá mẹ́rin ní ìgboro ní ìṣẹ̀ kálukú ọmọ wòrán dáadáa láàrin àwa mùsùlùmí síra wa ní ìṣẹ̀ ọ̀tá ní kálukú ní bára wọn sí látara ẹ̀sìn ẹ̀sà dá gbogbo ilẹ̀ ẹ̀dá bàbá ẹ̀sìn kékékékékékéké ọ̀pọ̀lọpọ̀ adídì tẹ́ nǹkan yìí ẹni sùúrù ẹ mẹ́fì bá ilé wa ń lo against wa nísìn kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ náà Christianity nísìn tó fẹ́ sọ̀rọ̀ against Islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ against Islam nínú òṣìṣẹ́ sí nísìn adídì ni wọ́n kọ́ bọ̀ wọ́n kàn máa fáyà kẹ́ tí ò ní túmọ̀ tí wọ́n gbàgbọ́ yín pa wọ́n máa fi bá kẹ́ ni olórí bí yóò sì ẹ̀yà ju kalẹ̀ nílé defend yẹ tọ́lá ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo àwọn alùsùn nígbà tẹ bẹ̀rẹ̀ nígbà náà tẹ bá máa bá jà gbogbo ọba ilé ọwọ́ náà ẹ̀ ń sílé ọwọ́ náà gbogbo yín wá dàmọ́ nísìn èyí fọlọ́n sọ ni tó ń bá mi sọ̀rọ̀ last week ní tiẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ nísìn àgùnmọ̀ alẹ́kọ́ àgùnmọ̀ àtọ̀sí nǹkan kan ní táàkì lábùjá o ọwọ́ kóòdì la Àbújá ó ṣe bí olù rẹ kọ́ máa tàgùn bóyá ọjọ́ ta ọlọ́ọ̀gbọ́n lórí ní Àbújá ọgbọ́n lọ́sẹ̀ gbọ́n gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán bẹ́ẹ̀ni bọ̀dì bá ṣe lè yọ wọ ná ẹ̀ ń jáwé wọ ná ẹ̀ ń ṣe kíní kan wọ ná ẹ̀ má sóògùn mọ́ ẹ̀ má ṣe kíní kan mọ́ ẹ̀ má sóògùn mọ́ ẹ̀ má ṣe wá mọ́ gbogbo ẹ̀ lẹ́pàá wọn gbà náà ẹ̀kẹ́ sọ inú yín dùn ànábì ọ̀jàwé ànábì òjègbò ẹ̀ ń bá gbóṣẹ́ ẹ̀ ń bá ṣe kíní kan wọ ná olórí bí ẹ̀ sì ń lọ Saudi Arabia ẹ̀ lọ́ọ̀rọ̀ àti ẹ̀ wá ìwà àtàfà Nàìjíríà ẹ̀ lọ ròyìn wọn bẹ̀jẹ̀ ti pò kàn mọ́ ẹ̀ wà àtàfà ẹ̀ ra aṣọ abatu Sudan wa ẹ̀ wà àtàfà títù Zatun ẹ̀ ra wa ẹ̀ wà àtàfà Mustasif ẹ̀ kọ́ wa ẹ̀ wà àtàfà gbogbo tọ̀dọ̀ wà láàrin òní wúlò mọ́ ẹ̀sà ẹ̀ka Islam fi Nàìjíríà ó ti wá dín dandan dẹ́ka ní kúkan ṣe tó wù ní ẹnu ìkòsísọ̀ kan mọ́ láàrin àwọn àfa kí ló dé níbo gan la lọ lórílẹ̀-èdè Nàìjíríà Al-Qur'an ti sọ ní làkúndì nìkún wọlé kálukú ọmọ ṣe tiẹ̀ kọ̀ sí tó ní kọ̀ọ̀kan lọ ẹ̀tí wájú wọn máa tẹnu bá Islam wọn máa bú àwọn máa sọ̀rọ̀ sí alẹ́sìn àtẹ̀lẹ́jì kọjá nìkan mo lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ní ẹ fún mi wá ọ̀rọ̀ alẹ́ àná lójó bá mi nú jẹ́ wáàsí mo di lálẹ́ àná lójó bá mi nú jẹ́ mo lọ wáàsí lálẹ́ àná bẹ̀ ìbéèrè tí ń bí mi ọkàn jókòó rí pé sáwọn ilé ọmọ ọpọlọ ń bẹnu ayé ni wọn ò tiẹ̀ gbà ní kíní jọ náà wọ́n sì mí ní ọ̀fà là wọ́n sì mí ní ọ̀fẹ́ ìbéèrè tí ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ kálukú ń bẹ̀rẹ̀ lẹ́yìn tọ́pọ̀lọ́ ẹ̀ pé látara kí wọ́n sáfẹ́ wọlé sínú ẹ̀kọ́ kankan ńlá ni gbogbo ní ẹ̀ fi ń tako Islam láyé àdìtì náà ni pé àwọn alùsùn náà rí ibú kílẹ̀ bá kílẹ̀ bá